ó ló jẹ́ security ta ló sign paper fún ẹ ẹ̀yin DSS ẹ̀yin FCC ó dàbí ìpamọ́ nídìí yín lórí ọ̀rọ̀ Mufti Ìwó bóyá ó láwọn tó ń gbé owó fún Mufti Ìwó pé kó fi balẹ̀ kóòtù òjíire jẹ́. tí ẹ ò bá yí padà tí ẹ ò bá wá nǹkan ṣe sí láàrin 14 days ìṣẹ̀lẹ̀ burú yóò bẹ̀ sí ṣẹlẹ̀ sí bẹ́ẹ̀ ni. ẹ̀yin èèyàn ẹ̀yin ọmọ Nàìjíríà ẹ̀yin ọmọ Yorùbá wọ́n mọ̀ níyàn fún Tinubu ní 14 days pé láàrin 14 days tí owó epo bá wálẹ̀ pé ìṣẹ̀lẹ̀ burúkú ńlá máa ṣẹlẹ̀ sí Muhammed Tinubu ìyẹn president wa Muhammed Tinubu pásọ̀ yìí ní òun fún Muhammed Tinubu ní 14 days pé tí 14 days bá máa ti pé tépo Yorùbá wálẹ̀ pé ìṣẹ̀lẹ̀ burúkú bẹ̀rẹ̀ sí ṣẹlẹ̀ sí Tinubu àwọn dẹ̀ ti sọ̀rọ̀ nípa ti Mufti Ìwó náà tó lóun fẹ́ pé òun fẹ́ jẹ olórí security ilẹ̀ Yorùbá ẹjọ́ ta ló fẹ́ fi jẹ olórí security ilẹ̀ Yorùbá ẹ máa wo ọ̀nà tán fẹ́ gbàgbé ọ̀rọ̀ sàríà lọ́wọ́ ilẹ̀ Yorùbá ẹ wo ẹ má jẹ́ àgbà fáwọn mùsùlùmí o àwọn mùsùlùmí fẹ́ bà ilẹ̀ Yorùbá jẹ́ ni o ẹ wá gbọ́ nǹkan táwọn àǹtí wa táwọn pásítọ̀ yìí ká wá gbọ́ nǹkan tí wọ́n sọ nínú fídíò yìí. ó lágbára o ọ̀rọ̀ bọ̀ rẹ̀ bọ̀ ọ̀wí eégún aláré Mufti Ìwó ẹ gbà mí mo rò pé a ní gómìnà sọ̀sùn gómìnà Adeleke president Tinubu ẹ ń wò wá ràn ni ẹ máa ń wò wá ràn lórí ọ̀rọ̀ Mufti Ìwó Mufti Ìwó mà ti fọgbọ́n gbé sàríà wọlé torí mi ìmàmẹ́ni tó fi Mufti Ìwó jẹ security ilẹ̀ Yorùbá lọ́mọ ẹ̀gbìnra Mufti Kogi state ló ti wá ẹ̀gbìnra díẹ̀ òun ṣe kàbà òòtàn mọ́ okun rárá àwọn òkéné lẹ́jọ́ nídìí ìkọ́ Mufti àwọn òkéné lẹ́tàn mọ́ jọ́ kí ló wá fà á kí ló ṣẹlẹ̀ kí ló dé kí ló ṣẹlẹ̀ Mufti ó ló jẹ́ security ta ló sign paper fún ẹ ẹ̀yin DSS ẹ̀yin FCC ó dàbí ìpamọ́ nídìí yín lórí ọ̀rọ̀ Mufti Ìwó bóyá ó láwọn tó ń gbé owó fún Mufti Ìwó pé kó fi balẹ̀ kóòtù òjíire jẹ́ ká lè mọ̀ ẹ̀yin FCC ẹ̀yin DSS ẹjọ́ iṣẹ́ yìí náà ni ẹ bá wa bí Mufti Ìwó ẹni tó fún ní pépà tó fi kó security jọ nílẹ̀ Yorùbá ó ṣe lọ sí Kogi ní ìlú bàbá títí ẹ ó ṣe lọ sí Kogi àbó ti gbàgbé ibi tẹ́ ti rìn wá tẹ́ ti wá dúró sí wo òkìnílẹ̀ ti wá Mufti ó ṣe lọ sí Kogi kó lọ gbé lọ yẹn kó lọ jẹ security lé wọn lórí ń bẹ ọlọ́pàá kẹ́nẹ ilẹ̀ Yorùbá Ìwó ṣé ilẹ̀ Yorùbá Ọ̀yọ́ nìkan àbí òun sọ̀rọ̀ lọ Ọ̀ṣun a ní gbà fún ẹ a ní ever gbà fún ẹ Mufti irọ́ ló pa gbogbo ọgbọ́n tẹ̀dá lákàyè yìí ṣe sọ dànù náà ìlú wo ni Muslim ń tẹ̀dó tí ó lálùbáríkà ìlú wo ló jẹ́ ìlú Muslim tó jẹ́ pé Muslim ló tẹ ìlú yìí dó àlùbáríkà àlàáfíà ayọ̀ ìdùnnú ire àlàáfíà wà ńbẹ̀ kò sí Mufti ẹ̀ẹ́dẹ̀ lè fọ́ọ̀sì ẹ̀sìn lé wa lórí kò possible kò ṣeé ṣe ibi òun ṣẹlẹ̀ lárúbáwá àdẹ̀sọ èdè lárúbáwá àti kò tẹ̀ sí nǹkan kan tá a fi jọra wa ìṣe o àṣà ní gbogbo ẹ̀ àjọra wa tó bá ń tàn yín pé Odùduwà wá láti ilẹ̀ lárúbáwá kí l'Odùduwà fi jọ àwọn tó wà nílẹ̀ lárúbáwá ṣèbí Odùduwà bímọ ọmọ Odùduwà mélòó ló jọ àwọn ará lárúbáwá tẹ́wàá kó sí wọn síta kẹjẹ kí n gbọ́
agboolé Odùduwà wo ló wà nílẹ̀ Lárúbáwá tán sọ fún yín pé ibi tán ti bí bàbá Odùduwà ní? Àbó rò pé dìdìrì ni wá ní Mufti? Ha nígbà yẹn fún ẹ. Kò dẹ̀ ní jọ́, kò dẹ̀ ní ẹ̀rà jọ́. Bàbá ṣe sọ. Kò ní jọ́, kò ní ẹ̀rà jọ́. Òfin orí burúkú tó sọ pé o fẹ́ gbé wá yẹn, security, ó lọ fi ṣe security fáwọn bandits. Kó lọ sí gbogbo àwọn ìlú táwọn bandits ti ń jà tán ti ń gbà àwọn èèyàn lọ ní ṣọ́ọ̀ṣì ní mọ́ṣáláṣí ní gbogbo ẹ̀. Kó lọ fi òkó lọ ṣe security fún wọn bẹ́ẹ̀. Ó wá ló ń bọ̀ wá ṣe security ilẹ̀ Yorùbá. Dìdìrín ló pè wá ni. Afọ́fúngbẹ́mu ló pè wá ni. Ṣé ilẹ̀ Kóòtù Òjíire jọ ilẹ̀ tó jẹ́ wípé Aláù náà fi tẹ̀dó ni? Ṣé wọ́n fi Aláù tẹ̀wádó? Ọ̀dẹ̀ dídẹ̀rẹ̀. Amukun mẹ́kọ́. Ò ní làákàyè rárá. Ká tiẹ̀ gbà pé ìwọ lọba ìlú Ìwó torí àtiwọ́ o àti kábíyèsí yín o yàtọ̀ síra yín. Bóyá ìwọ ló ń control kábíyèsí yín ni o, bóyá kábíyèsí yín gan ló ń control ẹni o, kò sí kankan tó kò yé wa. Kò lè jẹ́ ká máa pe kábíyèsí yín. Ṣùgbọ́n àwọn tá lè pè, àwọn ìjọba tá lè pè lélẹ́yìí kan bá wa dá sí. Wọ́n sì tún ní láti invite ẹ lẹ́ẹ̀kan. Nǹkan tó fà á. Security tó fẹ́ ṣe. Okay, torí Ìgbòho ṣá ti dé àbí? Torí Ìgbòho ṣá ti dé. Ayé yín dẹ̀ máa ròbò skẹ́ṣì níṣẹ́. Àwa lá nílẹ̀ yìí. Àlejò lẹ́jẹ̀. Ẹ wá rẹ́ǹtì ilẹ̀ ni. Bó pẹ́ bóyá dẹ̀ ní àlejò máa padà síbi tó ti wá. Ẹlẹ́sìn àlàáfíà. Tó bá ń tàn yín pé ẹlẹ́sìn àlàáfíà irọ́ ni. Torí nínú gbèyàn bí 100 ń ṣe ẹ̀sìn yín, àwọn tó ní ẹ̀sìn àlàáfíà nínú ẹ̀sìn yín ò tó 20. Ẹ̀yin yòókù jàgídíjàgan tọ́ọ̀gì gbogbo nǹkan tẹ́ fi gbogbo ọjọ́ ayé yín ṣe nìyẹn. Àdẹ̀ nílé bá yín tèkẹ́ mọ́. Kò séèyàn kankan tó gbé security lé lọ́wọ́, ó ṣe security, ó ṣe sáyé ara ẹni ò Mufti. Ó ṣe security, ó ṣe sáyé ara ẹni o, ìwọ. Kò sí wàre kankan lọ́wọ́ ẹ̀. Mo rántí, àbí iṣẹ́ ìwọ kọ́ ló káwọn ọmọ kéékèèké síta tó ń kọ́ wọn bọ́n ṣe yìnbọn. Torí ọ̀rọ̀ ṣàríà, ó tún wá fẹ́ fi ọgbọ́n àlùmọ̀kọ́rọ́ yìí, ó fẹ́ fi gba ọ̀nà ó fẹ́ fi gbé security wọlé torí pé ó fẹ́ gbé ṣàríà wọlé sílẹ̀ Yorùbá. Ó ti ya wèrè Mufti. Ó ti ṣí èrè gan. Àbó rò pé gbogbo nǹkan tó ń ṣe láàmọ̀. A mọ̀ gbogbo nǹkan tó ń ṣe. Ṣé o mọ̀ pé bẹ́ẹ̀ ló ṣe lọ bá Gumi ṣe meeting níbàdàn? O mọ̀ pé ìgbà yẹn ló ṣẹ̀ wá kó bọ̀ lọ́wọ́ àwọn ọmọ. O mọ̀ pé ẹkún wọn pọ̀ lórí Muslim ní Iran ló ṣì ń sun tẹ́lẹ̀. Ọlọ́run má jẹ́ kó padà fi ilẹ̀ Yorùbá pàtàn. Tó bá ti sọ pé o fẹ́ wá máa ní wá lára lórí ilẹ̀ wa ni. Tó bá ti sọ wípé o fẹ́ máa ní wá lára lórí ilẹ̀ wa Mufti. Ọlọ́run á bá wa ní ẹ lára ni. Olódùmarè àwọn tó tẹ ilẹ̀ Kóòtù Òjíire Èdó wọn á bá wa ní ẹ lára ni. Kó gbogbo ọgbọ́n tó rò pé níyẹn kó dá padà síbi tó ti wá. Àwa ò gọ̀ rárá. Àdẹ̀ nígbà ọ̀dẹ̀ burúkú. President Tinubu, ààrẹ Tinubu, kí ló wá tún dé tí epo tún wọ́n lórílẹ̀‐èdè yìí? Kí ló tún dé? Kí ló tún dé tẹ́ tún bẹ̀rẹ̀ ìnira tẹ́ tún fẹ́ máa ní wá lára lórílẹ̀‐èdè yìí? Kí ló dé? Tí ìwọlé ẹlẹ́ẹ̀kejì lepo wá wọ́n báyìí. Nígbà tẹ́ bá máa wọlé àfàìmọ̀ képo yẹn má lọ sí 2000 naira. Kí ló ṣẹlẹ̀ gan báyìí? Kí ló dé? Àmọye tá tepo wà, àmọye tepo wà o. Nígbà tẹ́ débẹ̀ wọ́n tepo ní 280 naira, 280 naira, 280 naira. Kí ló dé? Wọ́n tún ti ń tepo ní 1003. Ẹ jọ̀ọ́
ẹ wá nǹkan ṣe sí báyìí o lọ́rọ̀ kí ló dé ganan, kí ló dé gbogbo àwọn tó wà nípò kí epo wọ́n tí ẹ ò bá yí padà, tí ẹ ò bá wá nǹkan ṣe sí láàrin 14 days ìṣẹ̀lẹ̀ burú yóò bẹ̀rẹ̀ sí ṣẹlẹ̀ sí bẹ́ẹ̀ ni, torí ẹ ti wá fẹ́ sọ wá di gbẹ̀wù dání, ẹ ti wá fẹ́ sọ wá di gbẹ̀wù dání. Kí ló dé ganan, epo tún ti wọ́n báyìí, gbogbo àwọn onímọ́tò tún ti gbówó lérí, gbogbo nǹkan tún ti gbówó lérí, ẹ ní àwọn mẹ̀kúnnù lára, ẹ kàn ń fagídí fọ́ọ̀sì ara yín lé wa lórí ni. Kí ló pírọ́blẹ̀mù yín ganan, kí ló dé táyé ò rọrùn, kí ló dé ẹ̀ ń kówó pamọ́ á sọ̀rọ̀, gbogbo olè tẹ̀ ń jà á sọ̀rọ̀, ẹ tún ní wá lára. Epo tó yẹ pé òun ni lóhun tó mú kí gbogbo nǹkan máa wọ́n, kí ló dé ganan. Láàrin 14 days tí epo yóò bá wálẹ̀, gbogbo ẹ̀yin tẹ́ wà nídìí képo wọn, ìṣẹ̀lẹ̀ búburú á bẹ̀rẹ̀ sí ṣẹlẹ̀ sí lórílẹ̀‐èdè. Àti dákẹ́ ti pẹ́, kí ló ṣẹlẹ̀, ẹni wá lára, ẹni wá lára, ẹ̀yin ìjọba APC yìí ẹni wá lára. Kí ni pọ́blẹ́mù yìí ná, àmọ́ bí po ṣe rí tẹ́lẹ̀, afẹ́rẹ́ po ṣe epo tún ti wọ́n, kí ló ṣẹlẹ̀ ná. ọmọ wa ni ṣùgbọ́n ara ń ni mẹ̀kúnnù. Ẹjọ́ ẹ lọ dá ipò yẹn padà o, 14 days tẹ́ ẹ bá dá ipò yẹn padà, gbogbo èyí tẹ́ wà nídìí ẹ bẹ̀ sí gbọ́mọ yín sí. Wọ́n á ní àwọn ìránṣẹ́ Ọlọ́run sọ̀rọ̀, àwọn ìránṣẹ́ Ọlọ́run nǹkan ń ṣe wọ́n, ṣùgbọ́n nítorí pé Jésù yìí ló ń ká wọn lọ́wọ́, kò ṣe rò pé kò sáṣẹ ni. Kí ló dé tẹ́ ń pọ́n wa lójú náà, kí ló dé pò lọlẹ̀ tójó kèlè pò ń lọ. Ẹ wá nǹkan ṣe sí o, kẹ́ dá epo yẹn padà, kẹ́ dá padà sísàlẹ̀ kó tún ṣìpù ju tẹ́lẹ̀ lọ. Èyí tẹ́ ẹ ní wá lára lórílẹ̀‐èdè tó. Àwọn mẹ̀kúnnù ẹ wo àwọn mẹ̀kúnnù, tí epo bá ti wọ́n ẹ ti mọ̀ pé gbogbo nǹkan máa wọ́n ni. Ìjọba tí yín kò yé wa o, lè tó bá sọ kàntàkàntà ìpè ni màá gbé sẹ́ńbì. Wòlíì ò kì í fìyàn ṣépè, ṣùgbọ́n wòlíì lè fìyàn rí. Ẹ jẹ́ bá mi share dọ́dọ̀ àwọn president, dọ́dọ̀ àwọn olóṣèlú yẹn. Ẹ ti fẹ́ máa kí wọ́n sí wa lẹ́nu. Ṣèbí tí nǹkan bá ṣẹlẹ̀ gbogbo èèyàn ló máa kàn. Ṣé mo lè dé lépo kí n fẹ́ lépo kí n sọ pé wòlíì ni mí pé ẹ ti rẹ fún mi lépo ọ̀fẹ́? Ṣé wọ́n máa gbà? Gbogbo wa náà ló máa kàn. A gbọ́dọ̀ dá sí. Ẹ jọ̀ọ́ ẹ bá wa share ẹ̀. Tí wọ́n bá dá padà kó tó di 14 days, ẹ bẹ̀ sí gbọ́ pé ìṣẹ̀lẹ̀ búburú ṣẹlẹ̀ sí wọn. A sọ̀rọ̀ láti ọjọ́ ẹ̀, a kàn dákẹ́. A dákẹ́, ẹ wá ní wá lára, ẹ̀ ń pọ́n wa lójú. Àwọn tó fẹ́ wá sọ́dọ̀ mi, epo mọ́tò ti wọ́n, epo owó mọ́tò ti wọ́n, gbogbo nǹkan wá. Akílódé 1,300 ṣẹ́rẹ̀ pọ́ìsì ni 1,300. Àwọn èèyàn náà ẹ ti wá kún wọn sápò. Àrà tó wù yín lẹ́kẹ̀rù pé ẹ lè dá lórílẹ̀‐èdè, torí pé agbára ń bẹ lọ́wọ́ yín, ẹ wà nípò àṣẹ. Ṣẹ́yìn ti gbàgbé ni, mo sọ fún wọn lọ́jọ́ kìíní àná tí ìbá ṣe àwọn ọmọ Nàìjíríà tí tán lójú tán fúri náà. Mo sọ fún wọn lọ́jọ́ kìíní àná, mo ní ẹ gbọ́dọ̀ dìbò fún Buhari. Olúwa sọ pé tẹ́ ẹ bá dìbò fún Buhari, gbogbo nǹkan máa wọ́n, nǹkan máa le, ebi ọ̀pá yín. Àwọn tíṣàṣì gbogbo wọn pátá yẹn náà ń kùn bí lọ́jọ́ náà. Mo sọ léraléra wọn kùn, mo ní Olúwa ní ẹ gbọ́dọ̀ dìbò fún Buhari, ẹ má jẹ́ kí Buhari ó wọlé. Ìgbà tí wọ́n bẹ̀ sí sọ́fà ẹ̀, gbogbo wọn náà mo jèrè ọ̀rọ̀ lára wọn. Kí ló ṣe yín náà? Kí ló dé tẹ̀ ní ọmọ? Kí ló dé tá a ní nǹkan tí nǹkan yẹn tá a lè gbádùn ẹ̀? Kí ló ṣẹlẹ̀? Ẹ jọ gbogbo ẹ̀yin ètè láǹfààní tẹ́ mọ̀ pé inú yín ò dùn sí pé kára ó ní mẹ̀kúnnù láyé. Ẹ bá wà share ẹ̀ sí àwọn ẹlòmíì. Bẹ́ẹ̀ dẹ̀ ṣe bẹ́ẹ̀, ara máa tù yín lórílẹ̀‐èdè yìí. Bó tilẹ̀ jẹ́ pé a pín orílẹ̀‐èdè yẹn láìpẹ́, ṣùgbọ́n nǹkan ládìyẹ ń jẹ kágbàdo tó dáyé. Gbogbo ẹ̀yin tẹ́ ní wá lára, tẹ́ wà nídìí epo, tẹ́ jẹ́ képo wọ́n, ìṣẹ̀lẹ̀ búburú
yóò bẹ̀ sí ṣẹlẹ̀ sí yín láàrin 14 days tí ẹ ò bá dá padà ẹ bẹ̀ sí rí wàhálà ẹ bẹ̀ sí rí dààmú ni kí ló ṣẹlẹ̀ náà ẹ wá ń tàn wá ẹ ń fún wa ẹ wá sọra yín di abunijẹ fẹ́ yìí sí ẹ fún wa ní nǹkan kékeré ẹ fi gba nǹkan ńlá ẹ rò pé àgọ́ ni ẹ kéè sára o èmi sẹ wọ́n ní mo sì ń wọ̀nù ni o torí tí n bá sọ̀rọ̀ o tí n bá wí dandan ni kó ṣẹ mo sì ń wọ̀nù ni ó tó gẹ́ lórílẹ̀‐èdè yìí àjọ níní gbogbo àwọn ẹ̀tọ́ wa tó yẹ kó tẹ̀ wá lọ́wọ́ àpò ẹ̀yìn APC nìkan lẹ́kù sí ẹ kíyè sára o ẹ sọ bẹ́ẹ̀ ẹ sọ fún gbogbo ayé porúkọ mi ní wòlíì Àkẹ́jù gbogbo ayé ní kẹ́ bá mi ṣe àìsí wọ́n ní ní kò sún tí ń bọ̀ lókè tílẹ̀ ògbà tí ayé bá sì ń jẹ́ ayé kò sí tó wà lókè tílẹ̀ ògbà bẹ́ẹ̀ ni mo wà nílé o Èjì Òkú ni mò ń gbé nígbà ńlá nílùú Èjì Òkú nílùú Ìbàdàn kò sí tí ń bọ̀ lókè tílẹ̀ ògbà àlàáfíà ní fún yín ẹ jẹ́ ẹ kíyèsí ara gidigidi kẹ́ ẹ bá wa dá ipò yẹn padà tẹ́ ẹ bá dá padà ìṣẹ̀lẹ̀ búburú á ṣẹlẹ̀ sí yín lórílẹ̀‐èdè bẹ́ẹ̀ ni o ẹ ṣe gbogbo èyí tẹ́ ẹ wò mí ojú yín ò ní fọ́. àbólúwa ló ní kátù ní rándù àbí ní rándù jáde so ìyá lè mọ́mí èèyàn rẹ àwọn wọn ń tàmọ̀lá láàárọ̀ ńgbà táwọn àtìyá rẹ according to nta gbọ́ allegedly wọ́n náà ń ṣàgùn síra wọn fẹ́ fògùn para wọn dànù mo sì mọ̀ pé ó possible wọ́n lọ́ọ́ tọ́jú ìyá rẹ̀ gan-an ọkàn wà lamẹ́ríkà náà ni bó ló ṣe ń tọ́jú mọ́mí ẹ sí wà lamẹ́ríkà how are you taking care less than 10 years your age group yes sir God bless you o age group jọ ni wá o ló dẹ̀ ń ṣépè fún mi pé àbílẹ̀ kẹrin òun lèmi àti ẹ̀jọ̀ jẹ́gbẹ́ bí ẹni pé wọ́n ń fọjú orí gbowó ń báńkì àwọn ọmọ kéékèèké ọmọ tí ò tó wa ọmọ tán ti àchífù ńlẹ̀ ayé àwọn ò tí àchífù dákanú ẹ̀ kí wá ní fáàrí òfò kí wá ní ìlérí òfò bọ́ bá dùn fún ọmọ kóbọ̀ Nàìjíríà àwa tá a wà nílé náà we are not doing bad o ebi ò sì pa wá. a lè má ní tẹ́ ní agbogbo ò lé ní nǹkan kan náà. tó bá jẹ́ pọ́wọ́ rẹ ti bantọ́ ń wá ni ó ti dèrò lé ó ti máa gbélé ó ti máa fẹ́ láńlé. so kí ni fáàrí ẹ̀ ó ń ṣe security lamẹ́ríkà ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ló ń ṣe security tí wọ́n tún dá pẹ̀lú ẹ̀. they are proud of it wọ́n dẹ̀ ń ṣe nǹkan rí láti bẹ̀. ẹ̀yìn àmù kì í ṣe léègbé fún wọn ọmọ aráyé ló fi síbi tí ó yẹ kókèlè ó lè pọ́n lórí greener pasture àbí greener pasture ní kálukú ń wá káàkiri ló tì wọ́n débi tí wọ́n dé wọ́n dẹ̀ dé Amẹ́ríkà wọ́n dé London wọ́n dé Italy wọ́n dé Germany wọ́n dé Spain kálukú wọ́n forí mẹ́yìn wọ́n mẹ̀lẹ́ ń bẹ̀ wọ́n bá gbèsè ayé wọn lọ jẹ́jẹ́ bọ́ bá fẹ́ kàn deport ẹ kó push mi mọ́ sọ gbọ́ tó bá fẹ́ dèrò Nàìjíríà láì fèrò tó fẹ́ wọkọ̀ fẹ́ dé Nàìjíríà kó tó threaten mi sọ gbọ́ ìfẹ́ play first note ni o so kọ́ ọmọ tì mí débẹ̀ gbogbo àwọn ọ̀rọ̀ tó ń sọ mò ń tọ́jú ẹ̀ bó ṣe náà máa bẹ́ ẹ sunkún yẹn bóyá kọ́dún ìwé tó parí náà possible kan bọ́ ọ sunkún. Are you getting me? mo tọ́jú voice note mo tọ́jú voice yẹn I don't know mẹ́mẹ́. so ọ̀rọ̀ nípa Ọ̀yọ́ àti Ilé-Ifẹ̀ ìwọ lọ dálẹ̀ ìwọ kọ́ lọ parí ẹ̀ ẹni tí ó bá wọn parí ìjà kì í bá wọn bẹ̀rẹ̀ ìwọ lọ bẹ̀rẹ̀ rẹ̀ ìwọ kọ́ lọ parí ẹ̀ bọ́bá wá tásìkò tí ó parí èmi kọ́ ni màá bẹ̀rẹ̀ rẹ̀ ìwọ kọ́ lọ bẹ̀rẹ̀ rẹ̀ alàgàtà ni ó dá sí i alàgàtà ni ó pe ọ̀tún àtòsì mo ti máa ń sọ kò sígbà tá a lè dákẹ́ lórí ẹ̀ mo lè dákẹ́ lórí ẹ̀ lónìí ṣùgbọ́n tí ó sọ bẹ́ẹ̀ fún mi yóò kọ́kọ́ pé àwọn ajá adìgbòlugi tí wọ́n ń sọ̀rọ̀ láti Ọ̀yọ́ tàbí tí wọ́n ń post nǹkan sórí social media látọ̀yọ́ ó ń tọ̀ kọ́kọ́ máa communicate pẹ̀lú wọn
yọkọ̀ dialogue pẹ̀lú wọn mọ́ bá sọ pé orí àwọn sílé ọpọlọ àwọn sílẹ̀ àwọn fẹ́ lo làákàyè àwọn ṣe tán wọ́n fẹ́ jẹ́ kárọ̀ ní ó wálé kó dín kò yóò sinmi ogun lílọ then we are ready to surrender. ṣùgbọ́n bẹ́ẹ̀ nìkan wà mú mi lọ́wọ́ dání fẹ́ nìkan láti máa lù mí ní àmà irọ́ o. so ọ̀gbẹ́ni ọ̀rẹ́ mi ò wà lálẹ́ Amẹ́ríkà the earlier the better tó o bá rí rẹ pé o kì í ṣalágbára lé ayé ìwọ kọ́ lọ́lọ́run kó lé ayé lé lọ́wọ́ ká nílé ayé ń bẹ lọ́wọ́ ẹni ọ̀ọ́dàn kan wò ọlọ́run ká ní agbára ń bẹ lọ́wọ́ rẹ ọ̀ọ́dàn kan wò sóòrò pa ti gbàgbé tí bàbá ọba ní olóyè Lukman Aróńfálè ń bí wọ́n lọ lóògbò tẹ́ẹ̀lì fúngbà tó wálé ìwọ lọ lọ́wọ́ kẹsírètì bó ṣe fẹ́ rí kábíyèsí wọ́n lọ lóòótọ́ ìjìyà wọn gbé padà bọ́ ọbẹ̀ ràbọ̀ràbọ̀ rẹ̀ ló bá kù ṣerúṣẹ́ tí wọ́n ń ṣe nìyẹn bí wà tèèyàn bá jọ táwọn síra yín lórí social media tí wọ́n sọ tiẹ̀ tó ń tọ̀ ń sọ tiẹ̀ ẹ sanwó fáwọn èèyàn kí wọ́n bring the page ẹ̀ down so ti di pa yìí ẹ ti bàjẹ́ so ti di pé abaniláyé jẹ́sì ni ọ́ ta ló wá mọ́rú ta ló mọ iye page tó ti bring down I've never done so in my life because mo mọ kí ló take láti kó èèyàn jọ lórí social media kéèyàn tó ní 1000 followers ojú ẹ màmá rí o kó tó ní 1000 subscribers lórí YouTube my lovely brothers and sisters ojú ẹ màmá rí o so kẹ́nìkan wá kójọ bẹ́ẹ̀ kẹ́nìkan díẹ̀ bàjẹ́ lẹ́ẹ̀kan náà mo ní 270 something thousand followers lórí Facebook ẹ rìpọ́ọ̀tù ẹ̀ wọ́n suspend díẹ̀ fún iye ọjọ́ díẹ̀ kí n tó appeal suspension ká ní kìí ṣe wípé Facebook mọ̀ wípé ẹni o TV fashion program ló ń anchor tàbí ló ń manage tàbí ló ń present níbẹ̀ ni ó possible kán má release Facebook mi ṣùgbọ́n wọ́n pé wọ́n report mi maliciously ni lọ́jọ́ kan dá page mi padà èèyàn mélòó lẹ ti report bẹ́ẹ̀ tí wọn ò dá page wọn padà ọba effort ẹnìkan jẹ́ nìyẹn ẹnikẹ́ni tó bá ti nígbàgbọ́ kí tèèyàn ó bàjẹ́ tí ẹ̀ náà máa bàjẹ́ so ńgbà tó sọ̀rọ̀ ń jò ní ó bú mi ó fi mí wéṣe ń dé ó bú mi ó fi mí na ọba ìlú mi mo dẹ̀ ṣàlàyé fún ọ bó ṣe jẹ́ èmi àtẹ́ńtọ̀ ń sọ ìwà àjọ tán o kìí sóun ló bí mi káyìsára lé ìlú is a town stool ọba abẹ is an institution ọba abẹ is an individual gbogbo ẹ̀ ló wà láàyè ọ̀tọ̀kọ̀ papọ̀ I am just a citizen an indigene no power or priority on anything than kí n máa ṣe kí lèmi náà lè ṣe láti ràn lú mi lọ́wọ́ níbo mo ti lágbára lórí ọ̀fẹ́ láti mú kí lú mi ó dàgbà sókè kò jù bẹ́ẹ̀ lọ ṣùgbọ́n pé bọ́yẹ̀ èèyàn kan ṣẹ̀ nínú ìlú yẹn ìka tó bá ṣẹ̀ ló bá gbé o torí bọ́mọ ọba dáràn ní ṣe ló kọ ńjọ́ wọ́n bí mi wọ́n sọ mí ló kọ ńgbà mo dàgbà mo sọra mi ló kọ sáwí kónkó nìyá àti bàbá sọ mí ni kò sẹ́ni tó sọ mí lákàndọ́ra wí kónkó ìgbésí ayé mi lọ́jọ́ mọ́ bẹ́ẹ̀ ìyá àti bàbá ń jọ tán bí mi kò sẹ́ni tí ó bímọ rẹ̀ lọ́jọ́ mẹ́jọ tí ó wà sọ wípé ó kọ́ tọ́mọ wọ́n máa jẹ́ òun ni àkàndá ọ̀rọ̀ àwí kónkó bó ló ṣe possible. So like I said, my brother, if you want me to go deeper, I will. ó mọ̀ pé mo ti brief nǹkan kan nísìnyí pé ìwọ nìkan kọ́ ni wọ́n kọ́kọ́ máa deport nínú family yín. If you want me to go deeper on that, I will. ó wà lamẹ́ríkà àbúrò ẹ̀ ń gọ̀kadà. I will.
ọ̀hún pé mo ti béèrè nísìnyí pé kí ni éèjì ẹ̀gbọ́n ẹ tí wọ́n bá sọ pé 58 ni ẹ́. láti ìgbà tó ti wá lo visa lottery tó ti dá Amẹ́ríkà tó ti rí jẹ tó ti rí mu, èèyàn mélòó ló bójú wọlé tó ràn lọ́wọ́? èèyàn mélòó nínú ilé tán ti tọ́ ẹ dàgbà? wọ́n lè fẹ́ ya èèyàn wá láti ibì kan. ẹni tó fẹ́ ya rẹ̀ tí ọba aláwo kan mú ọ wá, wọn à ní gbà ọ láàyè o. ẹni tí màmí tèmi fẹ́ kò gbà mí láàyè kí n dúró tì wọ́n. ó ti dára lẹ̀ lónìí kọ́ lọ́hún foríjì wọ́n. wọn ò gbà mí láàyè kí n dúró tì wọ́n. gbogbo àgbà tí n bá ti lọ lídé ń bẹ̀ tí n bá tètè kú ń bẹ̀ wọ́n máa nà mí. ó rí pé kò yẹ kí n sọ rẹ́ àbí? ṣùgbọ́n kó lè jẹ́kọ̀ọ́ fún ọ kó lè mọ̀ wípé kálukú wa ló pass through oríṣiríṣi nǹkan. I won't go deep on that. So tí ìyá èèyàn bá lọ lọ́kọ ńbì kan, ó depend lọ́wọ́ ọkùnrin yẹn tó bá gbà ọ́ láàyè láti mú ọmọ yẹn wá. ẹlòmíràn sọ fún ọ pé tó bá hàn bóun fẹ́ fi ọ fọmọ́lẹ̀ fún bàbá ẹ̀, kò sẹ́ni tí rẹrù ẹlẹ́rù. àwọn àgbà àtijọ́ ni wọ́n lọ́kàn rẹ̀, wọ́n níwà rẹ̀, wọ́n á gbà tí àtìyá àtọmọ wọ́n wàá sọ pé ẹja kó ọmọ lùpọ̀ bọ́, ẹja dà papọ̀ mọ́ ọmọ tọ́. ọ̀pọ̀lọpọ̀ ọmọ bẹ́ẹ̀ tí wọ́n dàpọ̀ mọ́ ọmọ tọ́ ńlọ padà sàlùbáríkà fáwọn tó gbà wọ́n tọ́. àwọn ọmọ kọ̀ọ̀kan bẹ́ẹ̀ tó jẹ́ pé wọ́n tún dá níbi tí wọ́n gbà wọ́n tọ́ sí ju ọmọ tí tọ́jú ọmọ táwọn gangan bí lọ. wọ́n tún tọ́jú àwọn tí wọ́n tán gbà wọ́n sìn bí ẹran àwọn sìn ju ọmọ táwọn gangan bí lọ. wọ́n gbà wọ́n tọ́ ni ó yàtọ̀ sẹ́yẹ. ẹyẹ olóore tí ó sì yẹ ju pé kọ́kọ́ jẹun kọ́ dàgbà kó sì fò lọ. ó fò lọ ó gbàgbé ilé tán ti tọ́ ẹ. ó padà síbẹ̀ mọ́ ọ̀sánfàní kankan fún ọ́n bẹ̀ mọ́. àtún wá ń try láti correct ẹ, òtún wá ń sorí lẹ́ńkán òun ṣe bí ẹni pé wọ́n ló ní ilé ayé, bí ẹni pé wọ́n ló ní Nàìjíríà. àbọ̀ lọ́n fẹ́ kọ́ ọ ni ọlọ́run fẹ́ ba tiẹ̀ jẹ́ ni ọ̀fẹ́ sẹ̀sìn ayé ni. ẹni tí ọ̀yẹ́ owó ni lójú àìwú àbùkù sọ́dọ̀ rẹ̀. so téèyàn bá pé 50 ọdún láyé, ó mọ̀ pé yóò ti gbọ́dọ̀ rí nǹkan, ojú ẹ̀ ti gbọ́dọ̀ rí nǹkan. ọ̀pẹ̀ láyé ojú ẹ̀ ò ní rí ibi mú kan bẹ̀. sọ́ọ̀fẹ́ pẹ́ láyé ni àbí kójú ẹ̀ ó rí ibi? sọ́ọ̀fẹ́ pẹ́ láyé ni kójú ẹ̀ ọmọ rí ibi mú kan. so anytime tó bá ti fẹ́ bá àyàn jà, mọ̀mọ́ ní lọ́kàn pé màá wé ni ẹ. Kennedy, igi tá a fojú rẹ̀ náà máa fọ́ni lójú. agodóńgbò a máa dá mi dọ́ọ̀kì lápá, sẹ́lẹ̀rù a máa gbèrò mi lọ. ẹni tó rò pé o lè dámú nǹkan kékeré lè kọ́ lẹ́sẹ̀ o, yóò sì kó ìkúùkù bomú ẹ tí gbogbo ẹnu ọ̀gá. ó wò jàrí ńgbà tó wà kékeré, ṣe bí wọn náà ṣe kékeré rí. so mo de dá lágbájá mú, go and stop it. kò sẹ́ni tó lè dẹ́nì kankan mú. bí mo ṣe wà yìí, ẹnu lèmi fi máa ń jà. agbára mi ò kọjá ẹnu yìí, mi kọjá ààyè mi o, mi tí ì bá àyàn jà rí, mi tí ì gbá àyàn létí rí. njọ́ mo ti délé ayé, bẹ́ẹ̀ ni mo sọ. yàtọ̀ sí pé àrùn bóyá ń ṣàwàdà ń afọwọ́ tọ̀yàn lẹ́ẹ̀kẹ́ pé ìwọ, ṣùgbọ́n pé mo kọjú sí yàn, mo gbá àyàn létí báyìí, bọ́yọ̀ ọmọ mi, bọ́yọ̀ ọmọ tí mo bínú fúnra mi, ó wá ṣe tí ọ̀dà. so mo dẹ̀ ti ń fara wọn sùn wọ́n kán lè bá àbẹ̀rù mi. because àwọn obìnrin máa ń kó bá wa, gbogbo nǹkan náà máa ń dálẹ̀ dúró dè wá. ìwọ mo ní kọ́ máa ṣe kínní àbí òdìgbà tí dáàdi ẹ bá dé, wọ́n á fẹ́ rojọ́ fún àwọn dẹ̀ fẹ́ kárí àt. bàbá rí àt ọmọ òye ò ní gbọ́ràn lọ́jọ́ iwájú, àáfà gidi ṣe. ọ̀pọ̀lọpọ̀ wa ti wá gbọ́n nìsín pé àwọn obìnrin ń tì wá sí wàhálà ni, wọ́n sọ wá dọ̀tá ọmọ, wọ́n mọ̀ kẹ́ wọ́n mọ̀ fọwọ́ ra wọn lórí, àwa náà ti wá stop ẹ̀. báwọn ọmọ mi bá ṣe nǹkan nísìnyí tí àwọn bá sọ pé dáàdi ẹ ló déhùn, ó yẹ irọ́ o, tó bá ṣe ò bá wí, tó bá ṣe èmi náà màá bá wí fúnra mi. ẹnìkan ò lè wá fẹ́ nìkan gbójú bí. ẹ̀yin tẹ́ra síkà fún mi, God bless you ga, God bless you sir, God bless you ma. Mr. Alade Sheriff, God bless you, mi ní wáyé tí o. Mr. Alade Sheriff, God bless you. ẹ̀yin náà lẹ́sẹ̀ ní síkà lẹ́ẹ̀mejì. so ọ̀rẹ́ mi ọ̀wà làlá Amẹ́ríkà,
bí tí wù kó tó láyé ilé ever rubi sẹ́nì kankan ò ní wálẹ̀ o ò ní dẹni àná ṣùgbọ́n lè tàjọ wáyé face to face àjọ fèsì ara wa dáadáa má fi ọlọ́pàá halẹ̀ mọ́ èmi mọ́ táyé ẹ ó fi parẹ́ má fi ilé ẹjọ́ halẹ̀ mọ́ mi mọ́ táyé rẹ̀ ó fi parẹ́ má dúnkokò mọ́ mi má take a stretch má dẹ̀ report ẹ̀ fáwọn necessary authority. And if you push me more, I will file against you. Bó o ti ṣẹ̀wọ̀n rí Nàìjíríà. Bó bá wá ṣẹ̀wọ̀n rí kó jáde. Màá mọ police station bí tán ti wá arrest yẹ. Because bí ẹ̀ bá ti ṣẹ̀wọ̀n rí Nàìjíríà tó wá wà lókè òkun, ó ti túmọ̀ sí pé ó parọ́ láti fill form tán fi gbà ọ́ sìn. Mìíràn tó lọ sí tó fi visa lottery wọlé wọ́n gbà ọ́ sìn bí ẹran àwọn sìn ni. So tètè ya mèsọ́nu kó wà very very careful lórí ọ̀rọ̀ tèmi o jẹ́jẹ́ ni mò ń lọ sì fi mí lẹ̀ jẹ́jẹ́ bẹ́ẹ̀. Njọ́ tí mo ti mọ̀ pé òní làákàyè ọ̀gbọ́n ó dẹ̀ bàjẹ́ gan nígbà tá a ti jàǹgbà yẹn lọ́dún bíi 6 sẹ́yìn tó o ti ń sọ pé olórí burúkú yìí o èmi ni mo dẹ̀ ń fún níṣẹ́ tó fi ń jẹun o ọ̀mọ́rú èèyàn tí mo jẹ́ kó o tó sọ bẹ́ẹ̀ èèmù ẹni páwọn tẹ́ ẹ máa sọ sí tí wọ́n panumọ́ tí wọn ò ní lè dórí social media mọ́ ilé ayé mi social media ló wà we die here kò sẹ́ni tó lè lé ẹnìkan kan kó ń bì ẹnìkan ò ní lọ́fẹ̀ẹ́ nìkan àjọ máa gbé Nàìjíríà yìí o ọwọ́ àlàlà Amẹ́ríkà ẹnìkan ò ní lọ́fẹ̀ẹ́ nìkan àjọ máa gbé social media yìí o fóònù mi fẹ́ kú ẹ dákun ẹ jẹ́ n fi chájà sí díẹ̀ o. So ọ̀rẹ́ mi ò wà lá Amẹ́ríkà charge o play dirty game ń pé ntabẹ̀ tá a sọ fún mi ni pé kẹ́ ẹ mọ́ ra ya nípa kálukú ló lẹ́tọ̀ọ́ láti sọ̀rọ̀. I don't have anything to do with anybody. Kò sẹ́ni tó bú mi láyé tí mo wọ́ díẹ̀ mú wọn rí kò tí ì sí láyé mi. Kéèyàn ó bú mi kó bú mọ́mì mi kó bú dádì mi ìwọ́ díẹ̀ mẹ́nì kankan rí ẹni tó tí mo lè ṣépè fún lẹ́ni tó wọ́ díẹ̀ mi wá tó ń bú mi. Tàbí ó bú mi sórí platform mi kò tán náà kò tán. Tàbí ẹni tó bú mi sórí platform mi ó nìkan náà ni mo lè yàkàyàkà. So ìwọ rèé o ti ń ta sí mi láti ọdún mọ́dún ǹjẹ́ wáyé kí n fún ọ lésì ń bẹ̀ máa fún ọ ǹjẹ́ wáyé kí n fún ọ lésì ń bẹ̀ mi ní fún ẹ. So ǹtọ́ bá mú ọ tó fi rò pé mi ni problem Ọ̀yọ́ tó mọ̀ wípé wọ́n gangan ni architect gbogbo wàhálà yìí ìwọ ni architect ẹ̀ ìwọ lọ bẹ̀rẹ̀ wàhálà ìgbà tó wá sùn wọ́n tó stop expectation wa ni pé káwa tó kù stop no bí ìgbà téèyàn open ṣé flood gate náà máa ń pè as in ó níbi tí wọ́n ti ń máa ń blọ́ọ̀kù kí lorúkọ ẹ̀ ó níbi tán ti máa ń blọ́ọ̀kù dam tómi bá kún jù wọ́n á blọ́ọ̀kù ẹ̀ so tómi bá tún ti kún jù lẹ́yìn ibi tán blọ́ọ̀kù ẹ̀ sí wọ́n á ṣí àwọn dam yóò máa open yóò open bóyá òtán náà tó wà lára jẹ́ ẹ̀ òtán ẹ̀ náà so bóyá ìwọ ò mọ̀ wípé báyìí mo ṣe tí mo fi mẹ́rùn ìsìn jẹ ẹ̀rùn a máa yanjúra wọn lọ if I were you bó bá jẹ́ pé mi nìwọ èèyàn máa ń plead lábẹ́lẹ̀ bọ́ọ̀ bá tiẹ̀ lè bẹ̀mí fún rẹ̀ ọ̀ràn èèyàn láti bẹ̀mí kò ságbára kankan tó fẹ́ sà lórí tèmi àkàndọ̀rọ̀ àwí kóńkó so the earlier the better tó bá accept ń pé ó wà 40 máwọn fọkàn sí pé sèǹtì ni ọ́ mọ́dẹ̀mọ́ ní lọ́kàn pọ̀ lágbára ju others lọ
ó wà l'Amẹ́ríkà látọdún tó ti wà l'Amẹ́ríkà, èèyàn mélòó nu family ẹ̀ lọ help? Bàbá tá à ń sọ pé Kátù yìí ìyá rẹ̀ gbé ọ lọ fẹ́ ni, ó wà l'Amẹ́ríkà ìyá rẹ̀ gbé ọ lọ fẹ́ ni, bàbá yẹn dẹ̀ gbà ó tọwọ́ tẹsẹ̀, wọ́n tọ́jú ẹ̀ gẹ́gẹ́ bí ọmọ wọn, ìyáálé ìyá rẹ̀ tẹ́wọ́ gbà ọ́, wọ́n tọ́jú ẹ̀. Èèlò ló ti fi sọwọ́ sí ìyáálé ìyá rẹ̀ látọdún tó ti wà l'Amẹ́ríkà? Mo gbọ́ pàbúrò ẹ̀ kan sọ̀kadà ní Ọ̀yọ́, wàá dẹ̀ máa boast lámẹ́rin pé èmi mọ ra léyìí o, bó ṣe tóbi tó yìí ìgbàdógójì mi mọ èrò wájà, mo lè dòkè mo lè dilẹ̀, mo lè ṣe lè mo lè ṣe tán, mo lè ra ẹ́pá jẹ́, mo lè sara gbá, mo lè sáwó. Ok, floodgate ni, God bless you sir, mi ìṣe grammarian, Yorùbá marian lèmi, èdè ilẹ̀ káàró òjìrè ó ti tẹ́ mi lọ́rùn kí n má gbé ìbò rárá. So what are we talking about? It is not of my interest to say all this. You caused it all. Ìwọ ló fa gbogbo ẹ̀, jẹ́jẹ́ mi mo jókòó mi. Gbogbo tí mo sọ lónìí ó ti wà lọ́wọ́ mi as far back as February 2025 or March. Ṣùgbọ́n mi ò ever rò lọ́kàn rí wípé kí tẹnìkan tọwọ́ mi bàjẹ́. Ẹ ń bá wá ní lọ́kàn láti bà tèmi jẹ́, bí n bá lè rún tiẹ̀ mọ́gi tí mo lè kàn mọ́rin màá kàn o. N tí mo expect ẹ pé kó jáde ni wípé àrájá ó lé o, n ṣiṣẹ́ wọn rí. Ó wá ṣe bí ẹni pọ̀ ọmọ bàbá Kátù Salaudeen, bàbá ń bàbá tó jẹ́ ká ta sí ọmọ ọ̀sán ẹ jẹ́ ká kó okó gbóngbó bàbá ń bàbá. Because èmi náà wo Salaudeen yẹ̀kínì ni wọ́n ń jẹ́, àìṣe dáadáa ara ayé ní mú ní rántí èrò ọ̀run. Bí bàbá rẹ bá tọ́jú rẹ dáadáa kò síbi tí ò ti ń ṣẹlẹ̀. Ìyá tèmi náà lọ fẹ́ yàwó ó lọ fọ́kọ mi torí párúgbó wọn fi fẹ́ bàbá mi mọ bí mọ́ mi ṣe rò ó, wọ́n fi lọ fẹ́ bàbá tó dàgbà tó bẹ́ẹ̀. Bọ̀ torí pa kádàrá pé mo fẹ́ jáde láti inú ìdílé yẹn, bí n bá jáde láti inú ìdílé yẹn mo lè má jẹun tí mo jẹ́, ọpọlọ mi lè má ṣí because gbogbo wa jogún eléyìí lọ́dọ̀ bàbá wa. So kádàrá ni Ọlọ́run, elétò lọ́lọ́run. Bí mo ṣe kéré tó mo ti pè ìyá mi jókòó rí, kí lẹ rò débẹ̀, ẹni tó ti níyàwó yé báyìí ẹ sì wá dì mẹ́fìt láti lọ fẹ́, mọ́ mi ní kádàrá ni, mo dẹ̀ gbà bẹ́ẹ̀, ṣé ń padà sínú kó tó mi bí ni. Ṣùgbọ́n lónìí ńkọ́ ta ni kí n kíkú oríire, ìyá mi ni àbí mi gan? Ìgbà tán lóyún mi ńgbà náà tán bá sẹ́yìn mi dànù ńkọ́? Kò ní sẹ́ńtẹ́ mọ̀ pè láwíkóńkó, ọ̀pọ̀lọpọ̀ èèyàn míì ni ó tó wà nílẹ̀ tẹ́ mọ̀ pè lónìí, ẹni tí ó bá sí kò sẹ́ńtọ́ mọ́. So jẹ́jẹ́ mi ni mo dẹ̀ ń lọ, mi kì í dédé búyàn béèyàn ò bá ti yà lọ́dọ̀ mi. Má gbé sàrá rẹ kọjá mọ́sálásí, má gbé ìpèsè rẹ kọjá ṣọ́ọ̀ṣì, má gbé ẹbọ rẹ kọjá oríta. Torí èmi gan mọ̀ wípé láàlú ni mí ògiri òkò, abániwọ̀ràn bá rí dá, ọ̀bẹ́lẹ́kún sunkún kẹ́rù ọ̀bẹ́lẹ́kún ni, ẹlẹ́kún sunkún láàróyè ń ṣẹ̀jẹ̀, òbé mi sunmí kẹ́rù òbé mi eru, èmi sunmí láàróyè ń sùn fún. Gbogbo òsàní jobi lẹ́rọ̀, bọ́ba kan tọ́ ya ariwo gbalẹ̀ gboko, gbogbo èèyàn ní dákẹ́ bọ̀rọ̀, àkàndọ̀rọ̀ ayékòǹkò mi ò kí ń dákẹ́ bọ̀rọ̀. Mi ò kí ń dákẹ́ bọ̀rọ̀ torí tí n bá ti sọ ẹyọ kan ńlá sírìrì ọmọ tú sí náà ni ó sì máa gbé mi wá sí. Lóòótọ́ kò síbi tí ṣe ò sí, ìyá èèyàn lè lọ́gọ́ ńbì kan kíṣẹ̀lẹ̀ kan ṣẹlẹ̀ kó tì á wa kú òun bẹ̀ lọ síbòmíì. ń bàbá mi kú tí mo jọ ọmọ ọdún 6, ṣé mi nìkan nìyá mi ó wà bí láyé ni? She has to proceed. Gbogbo ẹ̀ tó wá síbi bẹ́ẹ̀dì mi mọ sórí mi, àwa yìí parọ́ ń ti wá, sóòótọ́ bá fẹ́ fi bú wa, àwa gan ti kọ́kọ́ búra wa. So kí n má fàsìkò ṣòfò, kí n má gbà àkókò yín. Wọ́n wá ní ọwọ́ la Amẹ́ríkà wá ó ń forí nǹkan rí mọ́nú fẹsẹ̀ janlẹ̀ káàkiri wípé òun máa dì pẹ̀ lára òun, yóò dẹ̀ mọ́ sọ pé òun ó dì pẹ̀ léèyàn, máa mú máa nà ẹran bí òrẹ̀ kọ́, ẹ mú ẹ kì í ẹran bí òrẹ̀ kọ́, máa mú máa nà ọmọ téèyàn bínú lèèyàn máa ń sọ bẹ́ẹ̀ fún pé tí n bá sì mú wọ ọmọ yìí sì fẹ́ lù ọ pa, ọmọ tó o bá bínú nìyẹn, kì í sẹ́ńtẹ́ ẹjọ́ jẹ́gbẹ́ èmi àti ẹ bọ́lá Amẹ́ríkà.
ní sáré káàkiri tí ń dúnkokò yára ń dìá. Oríṣiríṣi àwọn èèyàn ni wọ́n pè mí, oríṣiríṣi àwọn èèyàn ni wọ́n ń béèrè Awíkonko sí ò sí nǹkan kan, Awíkonko sí ò sí nǹkan, kọ́ọ̀lù pọ̀ lórí fóònù mi rẹpẹtẹ ń gbọ́dọ̀ open ẹ̀ bó ti ẹ̀jẹ̀ pò náà sórí kórí. So mo wá ní àrùn tó sojú ìlú ọ̀farasin, ọ̀rọ̀ tó sojú ìlú ọ̀farasin, awúta bá ṣe nínú ẹnìkan ní jáwo. Ẹ̀yin tẹ́ bá mọ̀ táàgì, ẹ bá ń táàgì ọ̀rẹ́ mi Ọ̀kọ́lá kó lè mọ̀ wípé bí àná kọ́ ló ní rí. Mọ̀ ń bẹ̀ níbẹ̀ ṣe ń wọlé ẹ bá mi share program yẹn. Lóòótọ́ làwọn èèyàn kan ń kàn sí mi. Wọ́n fẹ́ kí a parí ká má fa àwọ̀, ká má ṣe lè, ká má ṣe tọ̀hún. Ẹ bá mi pín program yẹn. Ẹ bá mi pín program yẹn o. Ẹ bá mi pín